ní Lẹ́kì àwọn náà sponsor wọ́n gbówó ẹ̀ jáde fún bàbá ìyá mi Ọlọ́run nípa yín ẹni tó bá ti jẹ́ monetization tí àwọn èèyàn bá ti ń rẹ́rẹ́ ń bẹ̀ wọ́n lọ. mo fẹ́ kí ẹ farabalẹ̀ kẹ́ ẹ wo fọ́nrán yìí àwọn Imam Paris gbogbo wa la mọ̀ Imam Paris mọ̀lẹ́sìn mùsùlùmí mo fẹ́ ká mọ̀ kíní kan ara àwọn nǹkan tá à ń là kọjá nínú Nàìjíríà lénìí ẹ rí i pé ọ̀rọ̀ ẹ̀sìn ó ní ó kó ipa ń bẹ̀ ipa tó pọ̀ dẹ̀ ló kó pàápàá jùlọ ẹ̀sìn mùsùlùmí ẹ wo àwọn tó ń bẹ́rí àwọn èèyàn kiri ẹ wo iye ènìyàn tí wọ́n pa nílùú Kwara àwọn kan sọ pé ó lé ní 200 we don't even know the specific oye àwọn tó pa we don't know the number we don't know the specific number of people tí wọ́n pa wọ́n tí mọ̀ wọ́n kàn ṣe ń rí òkú he lọ ẹ wo ọba ìlú wọ́n jọba gbé ẹ wá kóra ń jọ sórí social media ẹ wá ń fi ọ̀rọ̀ MS Baba òun lẹ fi ẹ wo ọ̀rọ̀ tẹ́ ń sọ lẹ́nu ẹ ti wá ń sọ̀rọ̀ ẹ ti ń sọ di threatening ó gba 15 million ó gba 30 million àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ló rán kinní kan arákùnrin dẹ̀ máa ń sọ pé òun ò mọ anything nípa ẹ̀sìn kìrìsìtẹ́nì èyí tí òun ibi tán bí òun síbẹ̀ ló ń face àwọn tó dẹ̀ ń ṣe ti kìrìsìtẹ́nì àwọn náà ń ṣe tiwọn náà gbogbo wa ló yé kò síbi tẹ́ fẹ́ bẹ́ẹ̀ndì ọ̀nà yìí lọ ìjẹ́jẹ́ mọ̀ wípé bá a ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ àwọn Trump send àwọn sójà sí Nàìjíríà wọ́n wà ní Nàìjíríà ń sìn èmi ń gbàládùra Ọlọ́run á fún wọn ṣe gbogbo ẹ̀yin agbésùmọ̀mí wọ́n kọ lẹ́tà wọ́n ní after Kwara wọ́n làwọn ń bọ̀ ní Ọ̀yọ́ ẹ máa tẹ́tí gbọ́ mi o àwọn agbésùmọ̀mí lẹ́tà tó kọ wọ́n ní after Kwara state wọ́n lọ́yọ́ ló kàn o ẹ̀yin Ọ̀yọ́ ẹ máa múra sílẹ̀ o ṣe mọ̀ pé wọ́n sọ náà láìpẹ́ yìí náà wọ́n sọ̀rọ̀ kan má ṣe bẹ́ẹ̀ o wọ́n ní along Lagos Ibadan express road Guru Maharaji ṣẹ́ra àwọn private university tó wà lójú ọ̀nà wọn ẹ jọ̀ọ́ ẹ bá wa dáàbò bò bẹ́ẹ̀ o bàbá Adébóyè Redeem Camp àwọn Fúlàní ni wọ́n ń bọ̀ ń bẹ̀ o ẹ fàdúrà sí wọn pàdúrà lẹ́yìn fi ń jagun tí Boko Haram bá dé àdúrà ò lè ràn o kò lè ràn o ẹ tètè máa bẹ Jésù ẹ̀bẹ̀ máa bẹ Jésù kó bá yín kọjú wọn síbi míì kó máa kọjú bọ wọn síra wọn ẹ̀yin ènìyàn wa ẹ wá gbọ́ ohun tí wọ́n ń wí àwọn tó kóra wọn jọ sórí social media ẹ jáde síta ní last time látọjọ́ yẹn lára ti ń ta gbogbo yín ẹlẹ́fẹ́ wá dìbéètì pẹ̀lú wọn àfìgbà tẹ́ ṣẹ̀ sí torí kò sí proof gbogbo nǹkan tó àwọn arákùnrin yìí mú wá pẹ̀lú ẹ̀rí nínú Kùránì yìí dẹ̀nà ti mú jáde kí ló wá dé ẹ jẹ́ ká. iṣẹ́ àfàfà wá sí kò gbọ́ dáadáa pàdé ò tiẹ̀ lọ nílànà Islam àwọn ọ̀yà wọn náà lọ ṣọ́ọ̀ṣì lẹ́nìí lọ ẹlẹ́bọ lọ́la ni ìyá àyẹ́ ẹ̀ ṣe rádaràda tó fi jáde láyé ni ẹni táwa mọ̀ dáadáa ni kódà ńgbà tá a rí tó bẹ̀rẹ̀ gbogbo ètò báyìí kó máa tako Islam ó yà wá lẹ́nu gan àti bí mo sì ṣe ń sọ̀rọ̀ lọ́wọ́ ìyàwó ò sí jábù lórí ọmọ náà sì ń borí ni tó dẹ̀ tú wákàtí márùn lẹ́bàá wá lọ bí ọmọ yẹn léèrè pé kí ló dé tó ń wọ́kọ̀ ẹran báyìí á ní kí lóun tún fẹ́ ṣe ìgbà táwọn tó bí gangan ò rí nǹkan kan ṣe sí nítorí pé owó tó gbà lọ́wọ́ àwọn tó ní kó máa tako Islam yìí ó ti fi ránṣẹ́ sílé òun làwọn ìyá ẹ̀gàn òṣìṣẹ́ mọ́ ní ìsìn ó ń sùn oúnjẹ ni owó yẹn ni gbogbo wọn ń jẹ so kò sí ẹni tó lè bá sọ̀rọ̀ nínú ìyá àti bàbá ẹ̀ pé oko ìparun ló wà so Islam tọmọ yẹn ìyàwó ẹ̀gàn ń ṣe ló sì mú ìyàwó yẹn dúró sínú ilé ẹ̀ ọmọ yẹn tẹ̀lé òfin Ọlọ́run pé kó má fi tiẹ̀ kó bá tòun ni so Fawasi gbogbo kọkúkọ tó ń kọ wọlé yẹn ìwọ kọ́ ló máa sọ story ms fáwa o lè pọ̀ndélé ló já ní First Bank kò tó lọ masalam. bàbá wa Ọlọ́run tó dá fún yín ṣe rí information
information tẹ́mi gbọ́ wọ́n ní first payment yẹ 15 million ni second payment 35 million ni the third one 56 million ni so wọ́n tẹ̀sí wá promise ẹ̀ pé tíṣẹ́ yẹn bá dúró tí ò bá dúró fún dídọ̀ ọdún mẹ́rin yóò gba 100 million kódà ibi tí àwọn èèyàn sọ̀rọ̀ yẹn dé sẹ́ńgbọ́ wọ́n dá kan chọ́ọ̀chì tó fẹsẹ̀ rinlẹ̀ nínú ìlú yìí tó ní bíráǹṣì jù bíráǹṣì kan ní Lẹ́kì àwọn náà sponsor wọ́n gbówó ẹ̀ jáde fún bàbá ìyá mi ọlọ́run nípa yín anything tó bá ti jẹ́ monetization tí àwọn èèyàn bá ti ń rówó ń bẹ̀ wọ́n máa takú síbẹ̀ ni o. òun yìí tí ẹ máa takú síbẹ̀ ni kò lè ìyàwó mo fẹ́ kẹ́ bá mi tẹ́ bá ti ṣe tán kẹ́ bá mi. àwọn èèyàn nílùú ẹ̀ gangan náà àwọn ọmọkùnrin tọ́jọ́ bẹ́ẹ̀ ni. ṣe gbọ́ ìyàwó kẹ́ bá mi dọ́pù nọ́mbà yẹn sínú kíní mi. all right máa ṣe bẹ́ẹ̀. ṣe rí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wa náà bá ṣe sọ náà àwọn oníṣẹ̀ṣe ò bá wa jà wàláì nǹkan tí àwọn tó bá yé gbogbo àwọn yòókù wa ọlá pé àwọn tó ń ṣèṣẹ̀ṣe ọ̀dẹ̀ ni wọ́n àwọn ọmọ kéékèèké tó ń ṣèṣẹ̀ṣe yẹn bí a lọ ṣẹ́fá kán máa fún wọn ní nǹkan kan náà rò pé kíní ẹ ó jẹ ó mu àwọn ti rówó owó tẹ́lẹ̀ bá ti rí tán bá ti rí lálákọ̀ọ́kọ́ yẹn wọ́n èrí mi mọ́ torí tọ́lọ́run kọ fún wọn tán ti lọ wọlé kan náà ni wọ́n ti wọ́ so nígbà tí wọ́n bá ti wọ́ owó yẹn tẹ́ẹ̀dẹ̀jọ́ náà tẹ́ fi ṣe fàájì tẹ́ lọ sùn lótẹ́ẹ̀lì kò lè rí mi mọ́ so àwọn bílí pé táwọn bá jẹ ọṣẹ táwọn bá wẹ kẹ̀kẹ́ táwọn bu ọṣẹ díẹ̀ sí táwọn lọ sódò tó ń fẹ́ yẹléwẹ̀ nǹkan yóò mọ túbọ̀ pọ̀ sí nínú nǹkan tí yẹn tún kọ́ díẹ̀ tí mo mọ̀ díẹ̀ òun náà ni oògùn dí mo pé èèyàn gbàtà fi wà ń lé kí gbogbo aná lànà ń gba àṣírí gba gbogbo ẹ̀ bẹ́ẹ̀ tí bàbá kan wá pè mí wá kọ́ mi ní ẹ̀kọ́ kan pé tó tẹ̀síbà káfa tẹ̀síbà ó ṣe kókó ju kámálàǹgbà oògùn lọ oògùn kan wà ní pétò short kínní bóyá nǹkan ọjọ́ ọ̀pọ̀ tó wà fún nìyẹn ibi tá a dẹ̀ ti mọ̀ pé oògùn ní lílò tabasa kẹ̀sí ẹ̀ dáadáa ó ní ó lọ bá oníṣẹ́ ẹ̀sẹ̀ àbí àfa náà tó ń lọ sẹ́ ó lọ bá pé nǹkan dàrú ó wá ní wàhálà nǹkan báyìí àwúre wà àbí oṣó ó wá rà á nígbà tó ṣe ó kúnnu ké ìsanwó wọ́n di ọṣẹ yẹn síbẹ̀ gbìm wọ́n di ọṣẹ yẹn sínú ẹ̀ wá pọ̀ lásìkò gbà tó ń wẹ ọṣẹ yẹn yóò máa ṣiṣẹ́ wà á máa. bisimilayi kọlọ́n kó jọ ẹ jẹ́ ká ṣe wà nínú júndà náà àwọn olùkọ́ àlìbùn kó tó di pọ̀ ká. láìpẹ́ láì jìnnà kọlọ́n fa rẹ̀ hàn láìpẹ́ láì jìnnà. tó kọlọ́n kó fa rẹ̀ hàn láìpẹ́ yìí ẹ ṣe wà nínú júndà náà làwọn gàlìbùn ẹ ṣe mọ́kànlá. بسم الله الرحمن الرحيم وإن جندنا لهم الغالبون وإن جندنا لهم الغالبون وإن جندنا غالبون وإن جندنا لهم الغالبون 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 gbogbo àwọn tá a bá wà ń bẹ ẹ̀yin ọwọ́ wa òun ni káàkà wọ́n ní lóòótọ́ kùránì ò jẹ́ nǹkan kan pé nǹkan míì sórí ni kùránì sọ kọ́lọ́nkó àwọlá pé alukùránì sọ pé wọ́jà alnami bayni àìdí ìṣàdà wọ́n mi àlùfí ìṣàdà fa àṣẹyìnà òun fa òun la yabsurun kọ́lọ́nkó wọlá ajọ́ tí ayé alukùránì yẹn sọ̀ kalẹ̀ gbogbo ẹ̀yin àfa àwa tẹ wà ń bì báyìí ẹ dákun gbogbo ọjọ́ tá a bá ti wá bì báyìí àwọn ayé àtàwọn kọ̀ọ̀kan máa ṣe náà nìyẹn àwọn àyà suratul fili yẹn náà lẹ́yìn ajẹ́ ká máa ṣe anybody tó bá ti lead the program nínú ẹ̀yìn àfa wa kọ́sí máa ṣe nìyẹn so nísìn kọ́lọ́kọ́ wọlé agbára tí ń bẹ nínú alukur'an kó wọlé ajọ́ tí suratul fili jáde tó Ọlọ́run sọ̀ kalẹ̀ kó wọlé ìṣẹ́gun tó Ọlọ́run fi suratul fili yẹn ṣe kó wọlé ajọ́ tí àwa náà lò tó ṣiṣẹ́ tí mo mọ̀ pé agbára ń bẹ nínú kur'an ó bẹ̀ láti rí nọ́mbà 1 nínú wọn àti nọ́mbà 2 nínú wọn àti nọ́mbà 3 nínú wọn àti nọ́mbà 4 nínú wọn ọlọ́run bá kí ramadan ta fẹ́ mú ikú tó kanlẹ̀ ramadan ta fẹ́ mú ikú tó kanlẹ̀ mọ́sá ìjẹ́wọ́ ara rẹ̀ ọlọ́run bisimilayi alamtara kẹfà ẹ̀yàn wọ́n ni o bisimilayi rahman rahim alamtara kẹfà fàlà rabbuka bi asahabil fil
ألم يجعل كيده في تدليل وأرسل عليه طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعله كعصف مأكول بسم الله الرحمن الرحيم لم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيده في تدليل وأرسل عليه طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك. kí ni àwọn àáfàá tí a rí àbí àwọn mùsùlùmí kí ni nǹkan tí wọ́n ń gbìyànjú láti ṣe? nǹkan tó ń ṣe náà ni pé wọ́n ń ṣépè fún wa torí pé wọ́n ti rí wa gẹ́gẹ́ bí ọ̀tá Islam. àmọ́ a ò kí ń ṣe ọ̀tá Islam. ẹ̀yin àáfàá yìí, ẹ̀yin mùsùlùmí yìí, òdodo là ń sọ fún yín. tó bá jẹ́ pé ẹ jẹ́ ògidì ọmọ Yorùbá, ẹ̀sìn Islam àwa kọ́ la ní, ìran Yorùbá ò lẹ́sìn. Ọlọ́run Olódùmarè ò lẹ́sìn. wọ́n gbé ẹ̀sìn yìí wá láti wá fi ba ayé wa jẹ́ ni. wọ́n fẹ́ fi colonize wa ni, kán fulanize wa, kán arabize wa, kán lè bá gbalẹ̀ wa. wọ́n fẹ́ kó wa lẹ́rú ni. irọ́ lásán ni gbogbo nǹkan tó ti sọ fún wa nípa ìsìláàmù. wàhínà júdà náà làwọn gàlíbùn, kí ni ìtumọ̀ ẹ̀? ẹ máa rí ní Quran chapter 37 verse 173. kí ni ìtumọ̀ ẹ̀? ìtumọ̀ ẹ̀ ni pé àti pé dájúdájú àwọn ọmọ ogun wa, àwọn kúkú ni olùborí. lójú ra wọn báyìí wọ́n ti rí wa gẹ́gẹ́ bí agbá ń gbógun tì wọ́n, pé àwọn làwọn máa wá borí wa. wọ́n ti fún wa di ìgbẹ̀yìn Ramadan. àwọn kan ní àwọn fún wa di ìparí ọdún yìí, àwọn kan fún wa di ìparí last year àdi ọdún yìí, àwọn kan fún wa di ìparí ọdún yìí. mo lágbọ́rọ̀ Ọlọ́run Olódùmarè a máa tún ju ọdún yìí lọ. àwọn ilé tó ti fún wa di ìparí oṣù Ramadan àbí ààwẹ̀ Ramadan tó tún fẹ́ mú yìí. ẹ̀yin èèyàn wa, irọ́ lásán ni ẹ̀sìn Islam. gbogbo nǹkan tẹ́ ń ká yìí irọ́ ni, ìtàn ni. Kúránì yìí mo tún gbé, mo tún fi hàn yín, òun ni. òfúùtù fẹ́ tẹ̀ ní, irọ́ ni, ìtàn ló wà ń bẹ́ẹ̀. gbogbo àwọn nǹkan tẹ́ ń ká yìí yẹn àfáà yìí, ẹ máa kà lédè Yorùbá. a fẹ́ ṣí yín níyè, a fẹ́ ṣí yín ní làákàyè. irọ́ lásán ni, ìtàn ló wà ń bẹ́ẹ̀. kò ságbára kankan ń bẹ́ẹ̀. ó ní òkà kínní kankan pọ̀ ṣiṣẹ́, nǹkan kan ò ṣiṣẹ́. ó dá ẹ dèrà yín mọ́lé kẹ́ ẹ máa kà, kẹ́ ẹ sọ pé ó fẹ́ ṣiṣẹ́. ìgbìyànjú ló ń gbà. gbogbo ilé tẹ́ ń ṣe yìí scam ni. wọ́n wá fi kó wa lẹ́rú ni. wọ́n tún wá ka Suratu Fil. Suratu Fil yìí ó sọ ìtàn nípa ìjọ eléré nígbà tó fẹ́ wá wó Kaaba. wọn ò tí ì bí Muhammadu, Islam ò tí ì bẹ̀rẹ̀ ńgbà yẹn. ẹbọ, nǹkan tẹ́ pè lẹ́bọ ìdí wọ́n ṣe ń Kaaba. Allah ère ni, ó ti wà nù Kaaba ó pẹ̀lú àwọn ère tó ń sìn. gbogbo tàwáàfù hajj tẹ́ ń ṣe wọ́n ti ń ṣe kí Islam tó bẹ̀rẹ̀. ìtàn yẹn ni wọ́n narrate báwọn kan fẹ́ wá wó Kaaba o, wọ́n wá narrate ẹ̀ fún Muhammadu. ìtàn ní ẹ̀jẹ̀ tó ń ka ìtàn. ẹjọ́ ẹ̀yìn èèyàn wa, ẹ jẹ́ ká gbìyànjú. àwa tá a bá ti jí, ẹ jẹ́ ká gbìyànjú ká jí àwọn àfáà yìí. ẹlòmíì ti ṣègbé sínú ẹ̀sìn, yóò ti rò pé dodo ni kinní. irọ́ lásán ni. bó ṣe wá yìí kò lè ṣe nǹkan kan. gbogbo nǹkan tẹ́ ń ká yìí òfúùtù fẹ́ tẹ̀ ni. mo mọ̀ pé ká ní nǹkan kan nínú wa wà níbi tí ẹ ti lè ṣe jàǹbá fún wa ni. ẹ máa ṣe jàǹbá fún wa, torí ẹ̀ ni Allah àti Muhammadu náà ṣe sọ pé kẹ́ ẹ máa jà fún Allah. Allah ò lè ṣe nǹkan kan. ẹrù kínní ìyẹn náà gbé sí làákàyè. ẹ lè jà fún Allah, ẹ ṣe fa Allah lẹ̀ kó jà fún ara ẹ̀. irọ́ ni. táwa ló fẹ́ bá wa ṣí àwọn èèyàn wọ̀nyí lójú báyìí? àwọn Fúlàní fẹ́ gbalẹ̀ wa ni, wọ́n ń tàn wá ni. gbogbo nǹkan tó wà nínú Islam irọ́ gbogbo ẹ̀, ẹbọ àwọn Lárúbáwá ni. wọ́n wá fi kó wa lẹ́rú ni. àwa náà ní tọ̀dọ̀ ti wà. Allah ère ni, ère kò lè sọ̀rọ̀. gbogbo ọ̀rọ̀ ní Kùránì sí ìtàn tí Muhammadu sọ ní wá sọ pé Jibril mú wá. bó ṣe rí nìyẹn. ṣé ẹni pé mi náà ṣe ń bá yín sọ̀rọ̀ yìí sìn, ìkíní kan ló ń gbé ọ̀rọ̀ tí mò ń sọ yìí, wọ́n ń gbé wá fún mi náà ni. wọ́n ń gbé wá fún mi ni. bẹ́ẹ̀ náà ṣe gbé wá fún Muhammadu. ẹni pé kò ṣe pé bóyá Ọlọ́run sọ̀rọ̀ níbì kan èmi mò ń sọ, bẹ́ẹ̀ náà ni Muhammadu náà ṣe ń sọ. ẹ jẹ́ ká lo sẹ́ǹsì wa. irọ́ lásán ni. gbogbo àwọn àfáà yìí wọ́n fẹ́ scam wa. èèyàn wa ọ̀pọ̀lọpọ̀ wọn Fúlàní ni wọ́n. èèyàn wọn Yorùbá má gbààwẹ̀ Ramadan ni o kàn fẹ́ fìyà jẹra ẹni o. bó bá lọ kú dànù, kò sí náà kankan bì kankan, kò sálùjọ náà kankan bì kankan. ìtànjàpá àti yanrìnbo ni. a máa lọ, a máa padà ni. wọ́n fẹ́ kó wa lẹ́rú for life, wọ́n fẹ́ gbàgbára lọ́wọ́ wa ni. wọ́n bí àwọn òbí mi ni, àwọn òbí mi bí mi. tán bá dàgbà tán lọ, èmi náà bímọ. tèmi náà bá dàgbà sí bá lọ, àwọn ọmọ mi náà bímọ. bó ṣe máa lọ ni. life is a cycle. ẹ̀yin àfáà yìí ẹ jí, ẹ má sùn.
ẹ lọ gbogbo àwọn mọ́ṣáláṣí ilẹ̀ Yorùbá ẹ lọ wò wọ́n fẹ́ gbalẹ̀ lọ́wọ́ wa ní irọ́ lásán ni. Ọlọ́run Olódùmarè tó dá wa kò lẹ́sìn, àṣà àti ṣe la ní. Gbogbo ẹ̀yin èèyàn gbọ́dọ̀ ń jẹ́ orúkọ Lárúbáwá ẹ lọ yí orúkọ yín padà sórúkọ Yorùbá. Ẹ má dìbò fún olóṣèlú kan tó bá ti jẹ́ pé ṣe ló gbé ẹ̀sìn Islam sórí, wọ́n fẹ́ gbé ṣẹ̀ríà wọlé, wọ́n fẹ́ pa gbogbo àwa ọmọ Yorùbá ni. Ẹ jí ẹ má sùn, wọ́n fẹ́ kó wa lẹ́rú ni o. Allah kò kí ń ṣe Ọlọ́run Olódùmarè. Paracetamol 10 naira ó lágbára ju Allah lọ. Irọ́ lásán, òfútù fẹ́ tẹ̀, mo sọ yìí mo dúró. Kí ni problem wa gan? I want to know. Àwa ọmọ Yorùbá kí nǹkan ní nǹkan òun ní nǹkan wọ̀nyí ó wà nínú the book of Matthew chapter 15:24. Bible sọ̀rọ̀ níbẹ̀ yẹn, ẹ lọ kà á. Wọ́n ní Ọlọ́run ò rán bí kò ṣe fún àwọn àgùntàn Ísírẹ́lì tó sọnù. Bákan náà in the book of ṣé Quran 14:4 náà ni. Ó ní a kò rán òjíṣẹ́ kan bí kò ṣe sí àwọn ènìyàn fún èdè wọn. Ẹ ṣáà ti yé mẹ́ẹ̀ láti lè máa communicate pẹ̀lú wọn. Allah ò dẹ̀ gbọ́ èdè wa. Definitely àwọn Arab nìkan lọ́lọ́run rán Allah sí, kì í ṣe fún gbogbo àgbáyé. Torí Bible yẹn ti jẹ́ ká mọ̀ níbẹ̀ yẹn. Àmì Quran yẹn ti jẹ́ ká mọ̀, ó ti yé wa yékéyéké níbẹ̀ yẹn. Kò sí ọ̀nà kankan tá fẹ́ tú sí. Èyí tó ń dùn mí jù ní gbogbo ọ̀rọ̀ yìí ni wípé ni wípé àwọn ọmọ tí wọn kì í ṣe ọmọ Yorùbá tó jẹ́ pé ọmọ Arab, ọmọ ilẹ̀ Saudi Arabia gangan tó ń jẹ́ ọmọ ìlú yẹn, wọ́n dẹ̀ testify sí àwọn ọ̀rọ̀ yìí. Wọ́n wá sórí MS bàbá wọn wá ṣàlàyé. Wọ́n ní gbogbo nǹkan táwọn arákùnrin sọ wọ́n lóòótọ́ ni. Wọ́n ní pé tó bá fi ẹ̀sìn mùsùlùmí sílẹ̀ pé kán pa ẹ́, ó lóun ló ṣe sá lọ sí UK. Allah wife máa ń gbé wá sórí ètò ní gbogbo ìgbà lárákùnrin. Ẹ̀yàn bíi méjì bẹ́ẹ̀ yẹn kọ́ ni. Kí la wá fẹ́ wá gbé ẹ̀sùn ẹlẹ́sìn tá a fi ń bára wa jà sí? Kí ló dé? Kí la wá ń bára wa jà sí lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹlẹ́sìn? Kí la ń para wa sí fún? Ẹ rí pé ó tako làákàyè. Ó tako làákàyè. Ẹ wo ẹ̀yin ènìyàn wa, ẹ ní lá fún. Ẹ bá wa ṣe ètò káàkiri. Ẹ̀yin tí ẹ máa ojúlala kan fi ń ṣọ́rí o. Ojúlala kan fi ń ṣọ́rí wa nígbà burú èyí tán àwọn tán pa ní Kwara. This is the second time attack tán ṣe ní last year. This is another one again. Tí wọ́n ti ṣe ń sìn. Wọ́n ṣe ń count àwọn oyè èèyàn tí wọ́n ti pa, tí wọ́n ti gbẹ̀mí mi, àwọn oyè èèyàn tí wọ́n ti pa, wọ́n ṣe ń count wọn lọ. Wọ́n ṣe ń count wọn. Gumi deny pé àwọn sójà Amẹ́ríkà pé wọn ò arrest wọn, ó deny ẹ̀. Tí fọ́tò gbé ìwé ìròyìn gbé bẹ́lẹ̀ tí wọ́n ṣe kó ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ sí lọ́wọ́, tí wọ́n ya fọ́tò pẹ̀lú ẹ̀, wọ́n ṣe mú. Ṣùgbọ́n Gumi deny. Ẹ bá lọ wórí page gbogbo nǹkan tó sọ lórí nípa àwọn ìjọba Amẹ́ríkà gbogbo ẹ̀ ló àwọn ẹlẹ́sìn mùsùlùmí náà ni. Gbogbo àwọn tó ń cause problem nínú Nàìjíríà pátá tó wà nídìí agbésùmọ̀mí, they are all Muslim. Ọmọ ẹlẹ́sìn Allah ni gbogbo wọn. Àwọn ọmọ ẹlẹ́yìn Allah. Àwọn ọmọ ẹlẹ́yìn Allah ni gbogbo àwọn Arábì tó ń sọ̀rọ̀ tẹ́ ń wò wọ́n. Malami ọmọ ẹlẹ́yìn Allah, Gumi ọmọ ẹlẹ́yìn Allah, Matawale ọmọ ẹlẹ́yìn Allah. Gbogbo wọn ọmọ ẹlẹ́yìn Allah ni gbogbo wọn. Pápátá. Kí lẹ fẹ́ sọ? Kò sọ̀rọ̀ kan báyìí lẹ́nu yín, kò sọ̀rọ̀ tó dùn lẹ́nu yín. Ẹ wò. Ẹ jẹ́ ká fi ń lẹ̀ bèlè. Thank you.